الحمد لله والشكر لله، الحمد لله والشكر لله. أزكى صلاتي وسلامي لرسول الله، أزكى صلاتي وسلامي لرسول الله. الحمد لله والشكر لله، الحمد لله والشكر لله. أزكى صلاتي وسلامي لرسول الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين، والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين، وبعد. أقول فون الله أبا أترى عليكم يكاتب فون أسواجوا النبي محمد صلى الله عليه وسلم، kí Ọlọ́run kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún Ànábì Muhammad, kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sàhábà Ànábì Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo mùmìnì tó dúró ti ẹ̀sìn Ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ. Ẹ̀yin ẹrúsìn Ọlọ́run ọba, akíra wa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Tí ó máa jẹ́ ìbánisọ̀rọ̀ wa ní ìjókòó ti tòní, òun náà ni az-zakatu hikamun wa ahkam. Zaka yíyọ, gbogbo wa ni a ti máa ń gbọ́ az-zakatu, káyọ zaka, káyọ zaka. Kí ni ìdájọ́ rẹ̀? Kí ni àwọn àǹfààní rẹ̀? Kí ni àwọn ẹ̀kọ́ rẹ̀? Bó la ti yọ, ibo la yọ sí, ta ni yọ? Òun la rọra mẹ́nubà ní ṣókí níbi ìjókòó ti tòní. Gẹ́gẹ́ bá a ṣe máa wípé az-zakatu rukunun min arkanil Islam, orígun ni mú àwọn orígun ẹ̀sìn Islamu márààrún, gẹ́gẹ́ bó ṣe wà nínú hadith Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma al-muttafaqu alayhi. Hadithu tí Abdullahi ibn Umar gbà wá, Ọlọ́run kó yọ́nú sí Umaru àti ọmọ rẹ̀ Abdullahi. Ó ń sọ fún wa wípé ó ń ṣe Ọlọ́run ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá wípé buniya al-islamu ala khamsin, ẹ̀sìn Islam orí òpó márùn-ún òun náà ló dúró sí. Àkọ́kọ́, shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah, wa iqamu salah, wa ita'u zakah, wa sawmu ramadan, wa hajju baytillahi al-haram. Ó ń ṣe Ọlọ́run ọba ní àwọn orígun márùn-ún yìí náà ni. Orígun ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn orígun márùn-ún tó ń ṣe Ọlọ́run ọba ká, òun náà ni yíyọ zakat. Ká yọ zaka owó wa, ẹni tó ní kó yọ zaka fún ìran àwọn èèyàn kan tọ́lọ̀ ní ká yọ zaka fún. Zaka yìí túmọ̀ rẹ̀ ní èdè Lárúbáwá, òun náà ni an-nama'u waz-ziyadatu wat-tahara. Kí nǹkan ó máa dàgbà sí, kó máa gbèrú sí, kí nǹkan ó má, kí nǹkan kó máa dá sí, nǹkan pè ní zakatu ni nínú èdè Lárúbáwá. Ṣùgbọ́n nínú ṣẹ̀ríà ìtumọ̀ rẹ̀ ni pé ikhraju malin makhsusin min ta'ifatin makhsusa ila ta'ifatin makhsusa. Káwọn ìran kan yọ irú ìran owó kan, kìí ṣe gbogbo owó, irú ìran owó kan kí wọ́n yọ fún àwọn ìran èèyàn kan. A jẹ́ pé owó tá a yọ ó ní ìran, kìí ṣe gbogbo owó la máa ń yọ. Ẹni tí ó yọ wọ́n ní irú, kìí ṣe gbogbo èèyàn. Bákan náà ẹni tá a yọ fún náà tún ní irú, kìí ṣe gbogbo èèyàn ni. Allahu akbar. Níbi tí ọ̀rọ̀ zakatu wá kan pàdé tọ́lọ́run bá bara rẹ̀ tó pàtàkì rẹ̀ dé, òun fún rárá rẹ̀ ló wá ṣàlàyé gbogbo nǹkan tá a sọ yìí. Àti owó tá a yọ ni, tá a ti yọ nu zakat ni, àtẹni tí ó yọ ni, àti ibi tá a yọ sí. Kódà Ọlọ́run subhanahu wa ta'ala kò fún ànábì rẹ̀ ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ níyọ̀ǹda wípé ní ìwọ ni ọmú àti ògbà zaka wa. Ọlọ́run ló wí fún pé ní zaka yìí sọ pé káwọn àjọ rẹ̀ ó máa yọ ẹni tó bá ti lágbára rẹ̀, àwọn tí wọ́n sì yọ ọ́ fún ni. Níbi tí ọ̀rọ̀ zaka, níbi tí ó gbangba-dé. Hikamu rẹ̀ nínú àwọn àǹfààní zakatu tó wá pọ̀, òun náà ni wípé yaksiru al-ajiz bayna al-ghani wal-fakir. Zakatu yìí ó jẹ́ nǹkan kan tó sọ pé ní a máa já
okùn ìbínú tó lè máa wáyé láàrin olówó àtẹni tó kù díẹ̀ káàtó fún. Yìí ni pé yóò máa ṣe ìrẹ́pọ̀ àwọn méjèèjì ní tó ní agbára tó nípa. Ẹ̀pẹ́ látara eléyìí national security ìlú gan-an ó lè benefit látara zakat. Yìí ni pé àwọn oríṣiríṣi owó bàǹtàbàǹtà tíjọba ó yà kalẹ̀ wípé àwọn fi ń provide security látara zakat Islam gbé kalẹ̀ a lè ṣe. Ṣùgbọ́n àlàmọ̀ wípé ní bẹ́ẹ̀ nìkan bá fún yàn ní náírà kan lánàá àbí múrí kan ni tó bá dé lónìí yóò kí. Irú ẹni bẹ́ẹ̀ ò wá ní rí nǹkan ẹni tó fún ní nǹkan lánàá kó fẹ́ máa yẹgẹ yóò tún ṣe. Súnà Ọlọ́run bá lórí ilẹ̀ ní bọ́lọ́run sì dá wa nù. Zakatu lára nǹkan tó wá ṣe òun. Lára ẹ̀ náà ni wípé àìrí jẹ àìrí mu àìrí náà àìrí lò kó fúyẹ́ láwùjọ tí ò bá tiẹ̀ lè kásẹ̀ nílé yányán kó sì fúyẹ́ débi táwọn ìpè ní alhamdulillah sí àwùjọ tá a wà yìí ṣe àwọn mùsùlùmí ń bẹ níbẹ̀, àwọn olówó tí wọ́n ń yọ zaka wọn fáwọn tí ò ní ń bẹ níbẹ̀. Báwọn náà bá rí àrí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú gbogbo wa tá a ti jáde bá a bá dé àwọn ìlú mùsùlùmí gidi tí wọ́n ti ń yọ zaka bó ti yẹ kí wọ́n yọ tí wọ́n sì ń lò bó ti yẹ kí wọ́n lò á rí pé ìlú wọn bàbá ti débẹ̀ á ti mọ̀. Kódà ó fi yẹ pé nígbà tọ́lọ́run ti ní kí ìlú wọn ó tún ní sufficiency nípi àwọn yọ zaka yìí tán ó tún wá kan àwa náà ó dáadáa zakat ibi tó jìnnà ó tún sàn kan àwa náà níbi lọ́dọ̀ wa níbí. Lára àwọn ẹ̀kọ́ àti àǹfààní tí zakat àtọ́lọ́run fẹ́ kárí lára zakat nù. Ọlọ́run ọba sọ fún oníṣẹ́ Ọlọ́run ọba nínú Suratu Tawbah yìí ni pé súra ẹlẹ́ẹ̀kẹjọ àyà 103 ó ní khudh min amwalihim sadaqatan tutahhiruhum biha khudh min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha. Ọlọ́run sọ fún Ànábì pé máa múnú owó àwọn olówó sadaqatan ni pé sàárà ọ̀ranyàn òun náà ni zakat. Lára àwọn orúkọ zakat náà ni sadaqa ń jẹ́ sàárà ọ̀ranyàn látàdọ̀ àwọn olówó wọn. Kí ni ó ṣe? tutahhiruhum láti máa fi fọ àwọn àtowó wọn mọ́ wa tuzakkihim kó sì lè bá a máa dàgbàsókè sí, okòwò wọn máa dàgbàsókè sí, iṣẹ́ wọn máa lálùbáríkà, àárẹ̀ káàrẹ̀ ò ní jálù wọn, àjálù ò ní dí bá wọn. Sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha. Zakati ó máa fọ àwọn àtowó wọn mọ́ lára àǹfààní zakatu ni. Ó ń ṣe Ọlọ́run ọba nígbà tó rán Mu'adh bin Jabal lọ sílùú Yaman ó wá ń sọ fún wípé lára àwọn nǹkan tó lè ṣe òun náà ni wípé ní kó mú nínú owó àwọn abọ́rọ̀ wọn àwọn tọ́lọ́run kẹ́ láwùjọ kó máa mú iye percentage kọ̀ọ̀kan nínú wọn oníwà kó lọ. Ànábì ní pé ní tu'khadhu min aghniyaihim faturaddu ila fuqaraihim láwùjọ kan náà nínú àwọn ọbọ̀rọ̀ àwùjọ kọ̀ọ̀kan ẹ máa mú iye percentage iye òǹkà kan nínú owó wọn bólẹ̀ kó lọ ẹ máa wá fún àwọn tí ò ní láwùjọ náà. Allahu akbar. Kí inú ẹrẹ ẹni lè bá àdùn síra ẹni, inú aláìní ó dùn sẹ́ni tó fún un ló wípé owó oyin Ọlọ́run jẹ́ kó máa dàgbàsókè sí. Eléyìí náà túmọ̀ sí wípé àwọn tí wọ́n ní náà ń fẹ́ dáadáa fáwọn tí ò ní káwọn náà lè bá àdẹni tí ó ní. Sọ pé lọ́dún tí ń bọ̀ àwọn náà ò ní gba sàká mọ́ àwọn náà tún máa fún yàn ni. Ó wáyé pé èèyàn 10 lọ́lọ́ ní kó lè yọ zakati lọ́dún yìí. Gbàtí wàá fi lọ́dún tí ń bọ̀ kí wọ́n di 15. Gbàtí wàá fi tí ń bọ̀ kí wọ́n di 20 bí ó sì máa ga sí títí nù. Tó bá pẹ́ rí i pé ní àwọn ọdún díẹ̀ tí ń bọ̀ wá níwájú wa a rí i pé ní àwọn tí wọn ò lágbára àti wọn máa dínkù. Òbítálí tó bá rí bẹ́ẹ̀ òsì àti ohun ìṣẹ́ yóò máa fúyẹ́ láwùjọ wa. Òní à ń súnlé ná ọ̀la bọ́ǹbù ń dún yóò máa kéré. Sẹ́ni tí ò ní nǹkan kan tí ó bójú wò lẹ́yìn ní máa ń ba nǹkan kí nǹkan jẹ́. Àmẹ́ni tó bá wípé ní bóun náà bá súnlé ẹnìkan náà òun náà nílé tá lè sún náà o ẹ rí i pé ní kò ní ṣe irú ẹ̀. Lára àwọn àǹfààní zakatu òun náà ni eléyìí. Ọlọ́run ọba gẹ́gẹ́ bá sọ lẹ́ẹ̀kan òun ló wá mọ̀ fúnra rẹ̀ sọ pé ní níbi tẹ́ kó zakatu lọ yìí kì í ti pé káwọn wá kákó ọjọ́ káṣí nípa afẹ́ nìkan pé àti zakatu rárá o. Ọlọ́run tó ń wá ń sọ nínú Suratu Tawbah bákan náà súra ẹlẹ́ẹ̀kẹjọ àyà 60 ó ní wípé ní innama sadaqatu lil fuqara'i wal masakin wal 'amilina 'alayha wal mu'allafati qulubuhum wa fir riqabi wal gharimina wa fi sabilillahi wa binis sabil. Ọlọ́run ní
zakatu yìí tẹ́ bá kó jọ tán tẹ́ bá gbà tán àwọn tẹ́ fún àwọn 8 péré náà ni ìran èèyàn 8 àkọ́kọ́ nù wọn òun náà ni al-fuqara àwọn aláìní ẹlẹ́ẹ̀kejì àwọn al-masakin tó yẹ pé ní àìní wọn tó kéré sí àwọn tàkọ́kọ́ ó dìran ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta al-amilina alayha àwọn tí aláṣẹ mùsùlùmí máa ń rán lọ lè gba zaka wípé ẹ̀yin ẹ lọ ló báyìí ẹ lọ lè gba zaka wọn wá tí èyí wá ṣe wípé ní àwọn amilina yìí àwọn táwọn lọ yìí wọn ò fún ọ lówó mọ́tò wọn ò fún ọ lówó hòtẹ́ẹ̀lì o kódà wọn ò fún ọ lówó oúnjẹ ẹ sá lọ àwọn ni wọn ò fowó ara wọn wọkọ̀ lọ àwọn ni wọn ò jẹun fúnra wọn àwọn ni wọn bí wọn ṣe sùn yíwọn kan ẹni tó rán wọn bọ́n bá dé irú wọn yìí náà lẹ́tọ̀ọ́ àti gba zaka bọ́n ṣe ń ṣe láyé Ànábì sallallahu alaihi wasallam àmọ́ lónìí tọ́jú pé ní a ti ní bẹ́ẹ̀tù zakati yìí ni pé ilé zakati ìjọba mójútó ní àwọn àwùjọ mùsùlùmí táwọn náà sì ń gbowó oṣù irú àwọn yìí wọn ò sínú àlàámi nínú àlẹ́ àmọ́ láwùjọ bíi tí ò bá ti wá sí irú nǹkan báyìí tọ́jú pé ní kò sí péjọba kan mójútó àwọn kan ni wọ́n dìde tí wọ́n ń ṣe irú àwọn bẹ́ẹ̀ náà so kò sí láìfi láti máa múnú zakai láti máa rọ́ọ̀nù irú iléeṣẹ́ bẹ́ẹ̀ lápòjì tá a bá rí iléeṣẹ́ táwọn ọ̀dọ́ kan kóra wọn jọ yìí pé ní àwọn náà máa mójútó zaka àwọn olówó wa àwọn ó máa lọ lè gbà àwọn sì máa pín irú àwọn eléyìí náà kò sí láìfi àti máa lò ní àwọn owó zakai tó tí ìbùkátà bá pè sí irú rẹ̀ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àtọmọ̀gbọ́ lọ́dọ̀ àwọn onímọ̀ bákan náà àwọn tí Ọlọ́run ní ká fún ní zaka ní pé àwọn mùsùlùmí tí ọkàn wọn ò sí ìdúró déédéé kọ́kìlẹ̀ bá dúró déédéé àfọ̀n ní zaka àbáwọn tí èsì mùsùlùmí dàrú pé báyà tá a bá fún wọn wọn lè padà di mùsùlùmí àbí yóò tiẹ̀ blọ́ọ̀kù aburú wọn sí àwọn mùsùlùmí bákan náà ẹni tí ẹrú tó fẹ́ bọ́ gbára rẹ̀ kalẹ̀ òun náà lẹ́tọ̀ọ́ sí zakati bákan náà ẹni tó fàyàsẹ́ gbèsè ń gbèsè wípé òun fàyàsẹ́ òun bá san pápẹ́ tó òun ò rí san ó sì fẹ́ wà nípò tí ó lẹ́gẹ́ wọ́n ní kó ó san òun náà padà wá rí san mọ́ ìròyìn níbẹ̀ òun náà lẹ́tọ̀ọ́ sí zakat bákan náà gbogbo àwọn tó wà nínú ojú ọ̀nà Ọlọ́run ọba àti àwọn ọmọ òrukàn pátápátá gbogbo ọmọ òrukàn tó wà láwùjọ wa wọ́n lẹ́tọ̀ọ́ sí zakat so ẹ dákun àwọn owó yìí ká gbà ká wá kíyèsí wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ sàárà tá à ń ṣe táwọn olówó wa ń ṣe àwọn yìí ṣe zakat o kódà owó orí tá à ń san náà kò túmọ̀ sí zakat o zakat ẹ̀sìn ni tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ kó lè bá jẹ́ àǹfààní fún gbogbo àwa mùsùlùmí gẹ́gẹ́ bá a sọ wípé ní kákan ṣàlàyé ẹni tí ń jẹ́ zakat ní ṣókí òun náà ni àsìkò gbà wá láti ṣàlàyé irú ìran owó làwọn yọ zakat ń bẹ̀ irú gbèdéke wo lè á sì yọ ńgbà òní ó tó tàtẹ̀ tí ó yọ ọmọ ìgbò eléyìí wọn máa gbọ́ lẹ́nu àwọn onímọ̀ pẹ̀lú ògùn Ọlọ́run ọba àbẹ̀lọ́ ọ̀nà kọ́lọ̀ kó ṣe nírọ̀rùn fún wa alákànṣe Ọlọ́run ọba هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله